A kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi. Ẹ jọ̀ọ́ àwọn awuyewuye kan ló ń lọ láti àná tí mo torí ẹ̀ jáde. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, we want everybody to be on this show and we want to hear from everybody tonight. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Let me call this a pool. This program is not just a merry pool. Kò dàbí àwọn program tá máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. A fẹ́ fi program alẹ́ yìí, a fẹ́ fi ṣe àwọn ìdájọ́ kọ̀ọ̀kan ni. Torí ẹ bá wa kọ sí comment section lórí ọ̀rọ̀ tí mo wá sọ lọ́sàn-án, tí mo ní a lot of people ni wọ́n ti pe bàbá wa Professor Banji Akintoye tí wọ́n sọ wípé pé ẹjọ́ tí wọ́n dá ní ìlú Benin, tí wọ́n dá against Benin, tí wọ́n ní kó lọ san 20 million sefa fún Chief Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ń lọ lórí ẹjọ́ yẹn. Kódà a ti gba ọ̀pọ̀lọpọ̀ ìpè. Àwa fẹ́ jẹ́ kẹ́yìn ìyá àti bàbá wa kẹ́kọ́ sí comment section wípé ṣé owó ìṣe kọ́ gbà á ni àbí kọ́ má gbà á. A lot of ọ̀rọ̀ ló ti ń lọ níta. Lálákọ̀ọ́kọ́ akọ́kọ́ fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ìlú Benin ìlú tó máa ń tẹ̀lé òfin ni, tí ó kìí ṣe ìlú tó jẹ́ pé tó bá lọ fẹjọ́ èèyàn sùn ọlọ́pàá tá máa tẹ̀lé ẹ̀mí ẹ̀ káàkiri. Kò rí bẹ́ẹ̀ ní ìlú Benin. Ní ìlú Benin ẹni tí ẹjọ́ ń gbélé o lè lọ fẹjọ́ ẹ̀sùn ọlọ́pàá tí ó dẹ̀ nítorí ẹ̀ ní ẹ sínú àbí tá máa dọdẹ ẹ̀mí ẹ̀ káàkiri. Òun ló dífá fún wípé nígbà tí wọ́n dá ẹjọ́ ní ECOWAS court tí wọ́n sọ wípé kí ìjọba Benin kó san 20 million fún bàbá wa Chief Sunday Igboho. Ìyẹn ò sọ pé kí ìlú Benin kó máa dọdẹ Chief Sunday Igboho káàkiri. Ìyẹn ò dẹ̀ sọ wípé relationship tó wà láàrin bàbá wa Chief Sunday Igboho àti ìlú Benin Republic, ìyẹn ò sọ pé kí relationship yẹn bàjẹ́. Fún di èyí a fẹ́ gbọ́ látẹnu ẹ̀yin ìyá àti bàbá wa, ṣé kí ni èròǹgbà ti yín nípa ọ̀rọ̀ yìí. Mo láǹfààní láti sọ fún yín wípé gbogbo àwọn authorities Yorùbá nation ni wọ́n ń wo fídíò yìí. Gbogbo àwọn àgbààgbà nínú Yorùbá nation ni wọ́n ń wo fídíò yìí báyìí. Gbogbo àwọn tí wọ́n lè make a decision ni wọ́n wo fídíò yìí. Gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa ẹ bá wa pín fídíò yìí kẹjẹ kó lọ viral. Ẹ drop opinion yín sí comment section. Kódà tó bá possible gan máa gba ìpè lálẹ́ yìí. Mi plan àti gbà pé but tó bá possible mo máa gba ìpè. Mi sọ pé máa gba ìpè o, máa gba ìpè. Oore tẹ́yìn lè ṣe fún alálẹ̀ yìí ni wípé ẹ drop opinion yín sí comment section. Kí lẹ rò nípa nǹkan tó ṣẹlẹ̀ ní Benin Republic? Bí wọ́n ṣe sọ pé kó lọ san 20 million sefa fún Chief Sunday Igboho, ṣẹ́yìn fọwọ́ sí, ṣé ẹ ò fọwọ́ sí? Ẹ jẹ́ ká mọ̀. Tẹ́ bá fọwọ́ sí ẹ lè send the voice note sórí phone number tí mo fẹ́ pè ká play ẹ̀ nísinsìnyí. Ẹ jẹ́ má bínú, ẹ lè send the voice note sórí nọ́mbà yìí. Mo fẹ́ gbé nọ́mbà studio line mi jáde. Ẹ lè send the voice note tàbí kẹ́ pè wọlé direct sórí +229 5774 7973. lẹ́ẹ̀kan sí +229 5774 7973 +229 5779 sorry +229 5774 7973 +229 5774 7973. Ẹ pè sórí nọ́mbà yìí tàbí kẹ́ send voice note ká play ẹ̀ fún gbogbo àgbáyé. Ẹ lè pè sórí ẹ̀ báyìí. Kí ni èròǹgbà yín? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́gbọ́n olóye ni wọ́n ti pè wá ṣàkíyèsí wípé ìdájọ́ tí wọ́n dá yìí ó wà political, wípé wọ́n dá ìdájọ́ yìí
láti kẹ̀yìn bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, láti kẹ̀yìn wọn sí ìjọba ìlú Benin pé nítorí oore tí ìlú Benin ń ṣe fún wọn, láti lè kẹ̀yìn wọn síra wọn. Gẹ́gẹ́ tẹ́yìn náà bá dẹ̀ wo ọ̀rọ̀ tí bàbá wa sọ ní ìjẹta, wọ́n ní àwọn òtí ẹ̀wà áfítà owó yẹn pé inú àwọn kọ́ dùn pé wọ́n jẹ́ káwọn mọ̀ pé kọ́ táwọn ń ṣe all right. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ mà tí ń ṣe jọ mọ̀ wípé bàbá wa on the right track ni wọ́n wà. Kí lẹ́yìn rí sọ̀rọ̀ yìí? Ẹ bá a kọ sí comment section, ẹ máa share fídíò yìí, ẹ jẹ́ kó máa ẹ jẹ́ kó délé, kó dóko, kó dé everywhere. Torí kọ́ọ̀lù ti pọ̀ jù, the call is just too much. Nísìnyí báyìí ẹ bẹ̀rẹ̀ sí ní bá a kọ sí comment section, kí lẹ fẹ́ jẹ́ kí bàbá wa ṣe? Ṣé fẹ́ jẹ́ kí bàbá wa gbowó yìí ni, àbí ẹ fẹ́ kó gbowó yìí, àbí kí ni àmọ̀ràn tẹ́ ní? Gbogbo wa ni mo sọ fún wípé mo ti pe bàbá wa Professor Banji Akíntóyè, mo pe bàbá báyìí nìkan táwọn èèyàn sọ, wọ́n ń complain pé àpò pé owó tí wọ́n ní kẹgbà yìí pé ẹ̀ nídà ti gbà á lọ́wọ́ Benin, pé torí pé ó lè fa ọ̀wù láàrin ẹ̀yin àti wọn, ó dẹ̀ lè ba relationship tó wà láàrin ẹ̀yin àti wọn jẹ́. Bàbá wa Professor Banji Akíntóyè dẹ̀ sọ wípé kò sí nǹkan tó jọ, wípé Benin ò dàbí ìlú tiwa, tó jẹ́ pé tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n á sọ̀yàn dọ̀tá. Wọ́n ní kò rí bẹ́ẹ̀, wọ́n ní kódà gan lẹ́nìjọ́ mẹ́ta ìpá wọn ń bọ̀ nílé, ká má sọ pé bóyá pé wọ́n ń ṣe kọ̀kọ̀ sọ pé wọ́n ṣe kọ̀kọ̀ sáwọn o. Wọ́n ní ìlú yẹn right from day one wọ́n wà very very friendly pẹ̀lú àwọn. Wọ́n ní kódà wọn ò treat àwọn bí àlejò up to this moment, up to dìgbà tá à ń sọ̀rọ̀ yìí. So ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá àti bàbá wa, a nídìí kọ́mẹ̀ntì yín. Mi ò kọ̀ wá pariwo lásán. Gbogbo àwọn tó jẹ́ kí gbogbo àwọn tí ẹ lè pè kọ́ advice bàbá wa, gbogbo wọn ló wà lórí show yìí tí wọ́n ń wo kọ́mẹ̀ntì ẹ̀yin ìyá àti bàbá wa. Oríṣiríṣi kọ́mẹ̀ntì ló ti ń wọlé báyìí, ọ̀nà mẹ́fà láti stream báyìí torí pé a kà fẹ́ jẹ́ kí program yìí lọ very far. Ìdí nìyẹn tí ẹ ṣe gbọ́dọ̀ bá wa share program yìí dáadáa. Within 24 hours ó máa kó gbogbo kọ́mẹ̀ntì yẹn jọ, probably bóyá ó máa wò ó láti fi kún one or two things tó bá fẹ́ ṣe tẹ́lẹ̀. But gbogbo wa ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká rí orílẹ̀-èdè Benin gẹ́gẹ́ bí ọ̀tá ọmọ Yorùbá o. Ìlú tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni. àlùkà ẹ̀ tí ṣe ẹ̀ fídíò ìmú máa bá yín já àlùkà kẹmọ̀ pọ̀rọ̀ ṣí ẹ̀ ló máa ń dájé mi àti yín lẹ̀. So now kí lẹ̀yin èèyàn, kí lẹ fẹ́ jẹ́, kí lẹ rò pé bóyá a lè ṣe báyìí nísìn, kí lẹ rò pé a lè ṣe? Torí pé wọ́n ní ohun tá bá jọ wò, ohun tá bá jọ pawọ́pọ̀ jọ ṣe, gígùn ló máa ń gún. Kò ṣe pé wọ́n sọ pé bóyá wọ́n fẹ́ fi ilé, but at least kẹ́yìn èèyàn kọ opinion yín. Torí èlò mẹ́sẹ̀jì ti pọ̀ jù, kọ́ọ̀ ti pọ̀ jù, wípé ẹ sọ fún Chief Sunday Igboho kọ́ má gbowó, kọ́ má gba kinní kan, kọ́ má gbowó. Mo fẹ́ jẹ́ kẹ́yìn ọmọ Yorùbá, ẹ̀yin ìyá àti bàbá mi àlùkà tí ì ṣe ẹ̀ fídíò ìbò máa bá yín jà o. Mo fẹ́ jẹ́ kí gbogbo àwa ọmọ Yorùbá kí a lọ mọ̀ wípé bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé ẹni tó lọ ń fún lọ́gbọ́n, tó fún ní ìmọ̀, tó fún ní òye, òun ni bàbá wa Chief Sunday Igboho. Wọn kì í ṣe ẹnìkan ṣá. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé bàbá wa ò kì í ṣabara mú oore jẹ, wọn sì kì í ṣe ẹni tó jẹ́ wípé gẹ́gẹ́ bí àṣà àwọn bàbá wa kan tí wọ́n sọ pé ó ṣe kinní kan ó fọwọ́ la ó ń padà bọ̀. Bàbá wa ẹni tó mú oore ni bàbá wa ò dẹ̀ kì í fi ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá ṣeré. Ìdí nìyẹn tí mo fi jáde, tí mo fi sọ wípé ìtẹ́ fi ń pè mí yìí, tẹ́ send the message, ẹ jẹ́ kí gbogbo àjọsọ lójú gbogbo àgbáyé kó bá wa dá sí. Ẹ kọ sí comment section
fẹ́yìn tẹ́ bá ẹ̀ṣẹ̀ ń wọlé tí ẹ ò mọ̀kọ́ tá à ń sọ bọ̀ ọ̀rọ̀ lórí ẹjọ́ ECOWAS, ọ̀rọ̀ lórí ẹjọ́ tó wà, ọ̀rọ̀ lórí ààrẹ tí wọ́n dá bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n dá wọn ní ECOWAS, tí wọ́n ní kí ìjọba Benin kó lọ san 20, tí wọ́n ní kó lọ fún wọn ní 20 million sefa, more than 40 million tí wọ́n ní kó lọ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti dìde against ẹjọ́ yẹn pé lóòótọ́ ó dáa pé ṣùgbọ́n kí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà pé àwọn ò fẹ́ jẹ́ kí wọ́n gba owó yẹn, wọ́n náà ò fẹ́ jẹ́ kó gba owó yẹn, wọ́n náà ò fẹ́ kó gbà á pé because ìjọba Benin wọ́n dá sí wọn, wọ́n ṣe gbá, wọ́n ṣàwo, wọ́n ṣe kinní kan. Ẹ̀yin tí ẹ̀yin náà ẹ bá wa fi opinion yín kalẹ̀ within 24 hours. A máa kó gbogbo kọ́mẹ́ǹtì yẹn jọ, a máa wá fi wò nǹkan tó bá jọ, torí lot of court ti pọ̀ jù, pàápàá jùlọ èmi kóòtù mo receive lẹ́nu àná sí èmi yìí tí n bá kà é ní èjì fóònù mi fẹ́ lanà á lé ní 600 calls. Ó ti pọ̀ jù fún mi. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kọ sórí comment section báyìí kí àwọn bàbá wa ìyá wa káwọn náà rí kó dẹ̀ make a decision. Once again ẹ má gbàgbé ọ̀rọ̀ tí bàbá wa Professor Banji Akíntóyè sọ lánàá, wọ́n ní ká má relent, wọ́n ní a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ká má rí nírí pé bóyá torí ó fún wa ní victory eléyìí pé ó ti tọ́. Wọ́n ní kò rí bẹ́ẹ̀, wọ́n ní kò rí bẹ́ẹ̀ o, wọ́n ní iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ló ní pẹrẹu, a ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ni. Bàbá mi Ridwan Ẹlẹ́yẹlé kẹ́ bá wa dá sétò yìí, ẹ jẹ́ kí n tún fóònù nọ́mbà yẹn pè torí mo rí pé a ti ń pọ̀ sí gidi gan. Ẹ̀yin tí ẹ bá fẹ́ comment tó jẹ́ pé fẹ́ send voice note ká play tàbí tó bá jẹ́ pé bóyá ẹ fẹ́ pè wọlé direct, ẹ pè sórí fóònù nọ́mbà tí mo fẹ́ pè, WhatsApp nọ́mbà ni o, tẹ bá pè direct kò ní lọ. Ẹ pè sórí +229 57 74 79 73. Ẹ pè kẹ́yìn náà make a contribution sọ̀rọ̀ tá à ń sọ yìí, kẹ́ máa sọ káwọn bàbá wa máa gbọ́ yín live and direct. Lẹ́ẹ̀kan sí fóònù nọ́mbà yẹn lélẹ́yìí, ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ jọ̀ọ́ ẹ lè bá mi kọ nọ́mbà yẹn síta +229 57 74 79 73. Ẹ pè sórí nọ́mbà yẹn kẹ́ sọ opinion yín. Ṣé kí bàbá wa olóyè Sunday Igboho ṣé kó gba owó yìí ni, ṣé kí wọ́n má gbà á ni? Ẹ sọ opinion yín síta. Mo fẹ́ jẹ́ ká rántí wípé bàbá wa olóyè Sunday Igboho Ọlọ́run kẹ́ wọn débi tọ́lọ́run kẹ́yàn dé. Tó bá sọ pé Ọlọ́run ṣàánú èèyàn, tọ́lọ́run bùkù fún èèyàn, tọ́lọ́run bu owó fẹ́yàn, Ọlọ́run kẹ́ bàbá wa Chief Sunday Igboho. Kò sí nǹkan tí téèyàn ṣe láyé ní dáadáa ní nọ́mà tí ò ṣàṣejù tí bàbá yóò tí ṣe lé ní ó sùn lọ bí omi, ṣé ọkọ̀ ni ẹ fẹ́ rà abẹ́fẹ́ tà, ṣé aṣọ ni ó lọ láì ló ń kà. So ẹ jọ̀ọ́ gbogbo nǹkan yìí ni kẹ́ ẹ bá wa wò papọ̀, kẹ́ fi comment tàbí kí ẹ fi voice note ránṣẹ́ tàbí anyhow ẹ ṣáà gbìyànjú kẹ́ contribute. Oore kan tí ẹ̀dẹ̀ tí wàá lè ṣe fẹ́mi personally ni wípé ẹ bá wa share show yìí kó dọ̀dọ̀ gbogbo àwọn tẹ́ mọ̀ pé wọ́n lè ní nǹkan kan tàbí ìkejì táwọn náà fẹ́ sọ sọ́rọ̀ tó wà lẹ́yìn. Torí ọ̀rọ̀ tí mo gbé wá lálẹ́ yìí ọ̀rọ̀ tó kan gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ni. Eléyìí kì í ṣọ̀rọ̀ even gan ọ̀rọ̀ yìí kò kì í ṣe fáwọn tá à ń ṣe Yorùbá nation nìkan. Gbogbo ìran Yorùbá káàfàtà àwa la ní ṣó alẹ́ yìí, àwa la ní ọ̀rọ̀ alẹ́ yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pín kó lọ viral. Bàbá wa Dr. Chief Sunday Igboho
kẹ́ bá wa fi àmọ̀ràn yín sórí comment section yìí. Again, mo tún fi àsìkò yìí kí bàbá wa Professor Adébánjí akípe bàbá mi Alimi Azeez. Ẹ jẹ́ kí kọ́mẹ́ǹtì ẹ̀yin èèyàn wa máa róòlù. Ẹ jọ̀ọ́ kọ́mẹ́ǹtì yẹn wà very important. Nǹkan tó gbé mi jáde nìyẹn lálẹ́ yìí. Mo ti pe nọ́mbà. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ pè. Ẹ̀yin tẹ́ bá fẹ́ comment ẹ comment. Ẹ̀yin tẹ́ bá fẹ́ send the voice note ẹ send ẹ̀ sí nọ́mbà tí mo pè yẹn. Ó wà very important. Oòduà gbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Ṣẹ́rí kọ́lọ́wọ́ Elédùmarè kó ṣàánú. Mo fẹ́ ká mọ̀ pé bàbá mi Chief Sunday Igboho ọlọ́gbọ́n, onímọ̀, olóye, ẹni tí Ọlọ́run fún ní ọgbọ́n tó bàbá mi Ọlámilékan Zobo ẹ̀ tí ì ṣe ẹ̀ṣọ́ yìí o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ẹ̀ tí ì fi opinion yín sílẹ̀ fún ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń dé. Nǹkan tá à ń sọ bọ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń pè ẹnu àná sáà bàbá mi Odus Ọláwálé fún ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé tí ẹ ò mọbi tá à ń bá ìtàbé tó dé tàbí tí ẹ mọbi tí a sọ dé. Nǹkan tó ṣẹlẹ̀ my brother Ọlámilékan Zobo nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn èèyàn ń pè, kọ́ọ̀lù ti pọ̀ jù, mẹ́sẹ̀jì ti pọ̀ jù, text message ti pọ̀ jù. Nǹkan táwọn èèyàn dẹ̀ ń sọ ni wípé orí ọ̀rọ̀ ECOWAS tó ṣẹlẹ̀ ní orí ọ̀rọ̀ ECOWAS tí wọ́n dájọ́ against Benin Republic tí wọ́n ní kí Benin Republic kó lọ san 20 million sefa fún bàbá wa Chief Sunday Igboho which is about 40 million naira. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá dìde àkàwọn ọlọ́gbọ́n àwọn àgbààgbà wọ́n dìde wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí ka àwọn ìyá àti bàbá wa jẹ́ kó máa yé mi wípé owó yìí kí bàbá wa Chief Sunday Igboho má gbà pé nítorí wípé Benin Republic pé oore ńlá ni wọ́n ṣe fún bàbá wa Chief Sunday Igboho pé ẹjọ́ tí wọ́n dá ẹ wá political pé 20 billion tí wọ́n ní kí Nàìjíríà san fún bàbá wa Chief Sunday Igboho pé wọ́n san pé Benin Republic tó wá ṣoore fún Chief Sunday Igboho tí wọ́n fi dúdú pé pupa páwọn ní ECOWAS l'Àbújá wá ní kó lọ san 20 million fún Chief Sunday Igboho. Wọ́n ní ẹjọ́ yẹn wá political. So mo wá wò pé mi lè dá áńdú ọ̀rọ̀ yìí torí kọ́ọ̀ ti pọ̀ jù, fóònù mi fẹ́ laná. Mo wá decide pé kí n wá síta. Ẹ̀yin èèyàn wa mo máa pe phone number mi nísìnyí, ẹ pè wọlé kẹ́ contribute. Mo ní àǹfààní láti sọ fún yín wípé ṣé ó tí mò ń ṣe yìí gbogbo àwọn bàbá wa ni wọ́n ń wù, gbogbo àwọn tọ́rọ̀ ìkàn ni wọ́n ń wù. Bàbá wa Chief Sunday Igboho, bàbá Professor Anji Akíntóyè, gbogbo àwọn authorities Yorùbá nation ni wọ́n ń wù. Ẹ pè ẹ sọ opinion yín. Mo máa sọ nọ́mbà tẹ́ máa pè sí, nọ́mbà yẹn lélẹ́yìí, ẹ mú báyìí kẹ́ mú wì. Màá pè bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta kẹ́ pè wọlé tàbí kẹ́ fi voice note ránṣẹ́ sórí nọ́mbà yẹn. Màá dẹ̀ bí ẹ̀ nísìn kí gbogbo ayé gbọ́. Ẹ pè sórí ẹjọ́ ẹ máa bẹ ṣe ń wọlé ẹ máa ṣí ẹ ṣó yìí. Mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ gbogbo wa bẹ bá ṣe ń wọlé ẹ máa ṣí ẹ kẹ́ máa comment kẹ́ máa like kẹ́ dẹ̀ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa. Phone number tẹ́ máa pè sí nísìn tó jẹ́ studio line. Tell the truth of yes, of course, don't need to collect the money because Benin Republic is among of our savior. Yes, I can say yes, but I'm not the one to judge. Èmi kọ́ ni mo fẹ́ sọ̀kọ̀ tí bàbá wa fẹ́ ṣe. Torí pé bàbá wa Chief Sunday Igboho ẹni tọ́lọ̀ ń fún lọ́gbọ́n tó fún ní ìmọ̀ tó fún ní òye tó òye ayéyé. Mo fẹ́ kẹ́ mọ̀ pé bàbá wa Chief Sunday Igboho Ọlọ́run Elédùmarè ló ń control bàbá yẹn kò ń ṣe èèyàn. Ṣùgbọ́n látara nǹkan ta tẹ́tẹ̀yìn ìyá àti bàbá wa tẹ́ bá comment tàbí tẹ́ bá sọ bàbá máa mú lára ẹ̀ wọ́n á mú lò. Ẹ fẹ́yìn tẹ́ bá fẹ́ dá sétò tàbí tẹ́ fẹ́ send the voice note kí n play ẹ̀ nísinsìnyí or tẹ́ fẹ́ send the message kí n kà síta. Ẹ pè sórí +229 +229 5774
7973 lẹ́ẹ̀kan sí +229 5774 7973 +229 5774 7973. ẹ pè wọlé kẹjẹ àjọ jíròrò kẹjẹ káwọn bàbá wa mọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè mí ẹ pè sí kẹ pè síta gbangba báyìí ẹ jẹ́ kí àwọn bàbá wa àti ìyá wa kí wọ́n mọ̀ pé yes kò kí ń ṣe pé mass b ló kàn kúkú story up. ẹ jọ̀ọ́ ẹ pè wọlé mo dẹ̀ fẹ́ kí a rántí kọ̀ọ̀kan kí a tó ṣèdájọ́ kọ̀ọ̀kan mo fẹ́ kẹ́ mọ̀ pé Benin Republic ìlú tó tẹ̀lé òfin ni wọ́n ìlú tó jẹ́ wípé wọ́n believe nínú constitution wọ́n believe nínú òfin ìlú wọ́n believe nínú human rights wọn kì í ṣe ìlú tó máa ń tẹ ẹ̀tọ́ ọmọ ènìyàn báṣubàṣu rárá. Kódà pírẹsidẹ́ǹtì tí Ọlọ́run fún wọn nílùú Benin Republic mo fẹ́ lè sọ pé kí pírẹsidẹ́ǹtì yẹn kó máa rúùlù lọ President Talon is the best president that Benin Republic has got so far. Kò tí ì sí pírẹsidẹ́ǹtì tí Benin Republic ní tó bí ti President Talon nígbà tí mo wà ní Benin Republic tí ó bá ṣe bá dókèndúkè èèyàn máa wà sílé ni mo fẹ́ lè sọ pé ìlú yẹn pé mi gan ju Nàìjíríà lọ. They have 100% electricity 100% water 100% security 100% maximum security. ẹ máa láwọn mínísítà wọn tí wọ́n máa fẹsẹ̀ rìn ládùúgbò kẹ máa láwọn gọ́vnọ̀ nǹkankan kódà tó bá ń kọjá gun ẹ̀rìmọ̀pọ̀ jẹ́ kọ̀ọ̀kan wọ́n jẹ́ ìlú tó jẹ́ wípé law and order wọ́n ń ṣiṣẹ́ law and order ó ń ṣiṣẹ́ ní Benin Republic. So because Chief Sunday Igboho have said it that he is not after the money. Yes, God bless you. Bàbá mi sọ Chief Sunday Igboho sọ pé owó yẹn ò tiẹ̀ jẹ́ kọ̀kọ̀ sáwọn pé inú àwọn dùn pé wọ́n tiẹ̀ lè dá àwọn láre pé ó ti tán. Tẹ́mi dẹ́ mọ̀ wípé 20 million yẹn sí Chief Sunday Igboho ó dàbí kí wọ́n sọ pé 20 naira. Bí Nàìjíríà ṣe wà yẹn 20 naira ò ra anything mọ́ náà bí 20 million yẹn ṣe rí nìyẹn kò jẹ́ nǹkan kan wájú bàbá. Ṣùgbọ́n tó bá fún wọn wọ́n lè gbà ẹ̀tọ́ wọn ní ráìtì wọn ni wọ́n lè gbà á. Ilé ẹjọ́ ló ní kó fún wọn kò ṣe pé bàbá wa lọ bá wọn tó ń ṣagbe àbí tó ń tọrọ owó no. Òfin ECOWAS òun ló ní kó fún wọn wọ́n lè gbà á tó bá ń wọ́n dẹ̀ lè má gbà á tó bá ń wọ̀n. Ẹ jẹ́ ká máa wo aspect yẹn náà ẹ̀yin tẹ̀jẹ̀ ń pè nísìnyí báyìí tí a ní kẹ́ pè ẹ pọ̀ ẹ pè tí bá wá end show sí yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa da kọ́ọ̀bù mi kò dá báyìí o kò dá báyìí o kò dá bẹ́ẹ̀ ṣe é ṣe fún mi yìí o. Mo wà lórí live program tí gbogbo àwọn bàbá wa ní Yorùbá nation táwọn ìyá wa nínú Yorùbá nation tí wọ́n lè gbọ́ nǹkan tí wọ́n lè gbọ́ advice tẹ́ ẹ̀ ń sọ live and direct. Mo wá online sí engineer ṣé ohun tí wọ́n ṣe yìí dá tọ́kọ̀ tí wọ́n pè tí bá wá end show sí kó àwa máa wọlé mo máa dúró fún wọn fún bí i 5 minutes again. After 5 minutes tí bá ti rí kọ̀ọ̀kan kí engineer kí ẹ pa mo expect comment yín o. This is Baba Master Yorùbá nation kì í ṣe OPC o. Ó ní kí ni jẹ́gbàdà gba lórí òkèlè yìí. Ìjẹ̀kújẹ̀ ló ń tẹ ọ̀pọ̀ lórí ní gbogbo ẹ̀yin tẹ́ bá ti wo orí wa síbi tí kí ó bá lò níbi ló jẹ́ bá lò. Torí pé kí ni Yorùbá nation ló go Yorùbá. Yorùbá nation never go Yorùbá.
àwọn ọmọ ìlàwọ̀ Oòduà lásọ bẹ́ẹ̀ wọn ò ní gbà ṣe wá ṣe Yorùbá lè sọ òní padà sẹ́yìn ọ̀. owó bàbá dáhùn. Ìgbòho òòṣà. Ẹlẹ́wúrẹ́ sọ àgùntàn sọ ojúlẹ̀kùn àwọn ènìyàn nìṣọ̀ ọba lónìí kẹ máa sọ̀rọ̀ jù àwọn ìran ọdún àwọn àti wọn ìrìnà lórí olú ọ̀run nílé ìfẹ́ òní òsì bàtà nílé ìfẹ́ odò àti pé sẹ́mọ̀ pé ọgọ́rùn-ún ọdún làjọ̀dá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun ó sì ti pé nìyẹn Yorùbá ò ṣẹ̀rù mọ́ a ò ṣẹ̀rù mọ́ àná àbẹ̀ Ìgbòho ló sá ló sá Ìgbòho ló sá ló sá tí bá níta ló sá Ìgbòho ló sá ó bàbá dámì Ìgbòho ló sá mo mọ agbẹ́yọ́lẹ̀ tàbí mẹ́ta TV. Princess Ọmọṣaléwá mo kí yín bàbá mi Isaac Ọláìdé bàbá mi Mùtí Adéhùnmí ẹ má gbàgbé àti subscribe sí YouTube channel wa o a máa ṣe dé la ò ní bá ní àwa lọ́mọ ìràwọ̀ Olúwa o. Nílé bàbá Ẹ̀gbá nígbà yẹn nínú Ẹ̀gbá nísìnyí láà mí ṣe ti Sunday àwa làwọn Sunday Ìgbòho èèyàn máa gbẹ ẹ̀yà. Ewúrẹ́ so káládùúgbò máa dùgbọ̀ so ojúlẹ̀kùn rẹ̀ o ìmùlẹ̀kùn lé. Ní àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń ṣàmójútó ètò ọ̀rọ̀ Sunday ní Sunday Adéyẹmọ Ìgbòho bí Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ìkẹ̀kẹ́ Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè èèyàn yẹ̀yẹ̀kú máa lè yẹ̀yẹ̀kúkú màmá lẹ́jẹ̀ ẹ̀yẹ onígbórí ìtẹ́ ó ṣàìsàn láyé ìgbà ẹ̀ bàbá Ẹ̀gbá nígboro Ẹ̀gbá èèyàn ọlọ́yìnbá ìmùlẹ̀ Sunday mo bí ẹ máa ń gbé ẹ̀yà. Bàbá mi Ọlámilékan Zógbóní for me I will advise Sunday Igboho not to collect the money because it's more than that and don't forget President Talon stand with truth. That's why he did not release Chief Sunday Igboho to Nigerian government. Where Otolesọ President Talon is a truthful president to the core. I can testify to it. President Talon is one of the best countries in the world, one of the best presidents in the world. If President Talon can rule Africa for just 4 years or 5 years, the whole of Africa will be like United States of America. If President Talon can rule Nigeria for just 4 years, there will be a new Nigeria. But now it's unfortunately that it's late. What we want now, àdúrà táwọn máa gbà nísìnyí ni wípé tá a bá gba Yorùbá nation tán kọ́lọ́n fún wa ní olóríire akálálùbáríkà bíi President Talon. Kò sí ìlú tí wọ́n ti máa níyàn bíi President Talon tí yà máa jẹ wọ́n ìlú yẹn tàbí tí yà máa jẹ àwọn ọmọ ìlú yẹn. Ẹ lọ sí Benin Republic, mo fi Ọlọ́run búra fún ìgbà tí mo wà Benin iná kì í ṣẹ́jú. Tẹ bá lọ wo gbogbo ọ̀nà wọ́n táì gbogbo ọ̀nà 100%. Omi, I am saying it, ìwọ tó bá wà ní diaspora tó bá fẹ́ wá sí Nàìjíríà tó bá ní family Nàìjíríà tẹ́rù ń báyìí láti wá sí Nàìjíríà wọ plane kò dúró sí Kòtónú ní káwọn family ẹ wá bá ẹ bẹ́ẹ̀. Kútọ́nù is a very secured place. 100%
100% security. Don't forget Kenya President Nnamdi Kanu. You are right, but ṣé tí wọ́n bá tún gbowó yìí, ṣé wọ́n tún ní kà sí nǹkan míì, ṣé wọ́n tún ní kà sí gbéraga, ṣé wọ́n tún ní rí sí nǹkan míì? Ṣé mọ̀ pé ilé ẹjọ́ ló sọ pé kí wọ́n lọ fún wọn? Gbogbo àwọn nǹkan yẹn ni àwa tún gbé yẹ̀wò. Although I don't have final say, Chief Sunday Igboho kọ́ lọ́gbọ́n, òkọ́ lọ́n fún wọn lọ́gbọ́n ìmọ̀ òye. Lè control bàbá, ṣùgbọ́n a lè mú advice wá bí a ṣe ń sọ online yìí, ó máa dọ̀dọ̀ bàbá. Torí ẹ̀ mo fi sọ pé kẹ́yìn èèyàn wa kẹ́ comment, kẹ́ call, kẹ́ fi text message, kẹ́ fi voice note ránṣẹ́, gbogbo ẹ̀ lọ́ máa gbọ́ live and direct. Unfortunately, car anybody pay, kẹ̀rù ń bá everybody àti sọ̀rọ̀. Bàbá ò lè bínú sí yín. Bàbá wa Chief Sunday Igboho jẹ́ nìkan tó jẹ́ wípé he is a free person. Kèmí àti wọ́n ti sọ̀rọ̀ lẹ́ni tí bá kà ká ti sọ̀rọ̀ tó ẹ̀mẹrin sí ẹ̀márùn. Imagine must be what really happened. Kì í yá mi ẹsẹ̀ wọlé ni bóyá kí ẹ reverse show yẹn sẹ́yìn, because tí bá tún ní mi ò fẹ́ stay long, tí bá tún ní kí n tún tẹnu bọ̀rọ̀ á pẹ́.